Hello everyone, thank you for joining us today. Mo ń kí yín pé ẹ kú dédé ìwòyí, ẹ ṣeun púpọ̀ pé ẹ tún darapọ̀ mọ́ wa fún tòní. We all have excuses to give for almost everything in our life. Gbogbo wa ni a ní ohun kan láti wí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lórí ìgbé ayé wa. There are various excuses for different events in our life. Oríṣiríṣi àríwísí ni a lè wí lórí oríṣiríṣi nǹkan tí à ń là kọjá nínú ayé wa. We give excuses for our failure, either in academic relationship, marriages, businesses, and many more. Tí a bá ní ìjákulẹ̀, a rí ohun wí bóyá lórí ètò ẹ̀kọ́ tàbí ìjákulẹ̀ lórí ìbáraẹniṣepọ̀ tàbí lórí ìgbéyàwó, ó sì lè jẹ́ lórí okòwò wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. We even give excuses for being lazy. Ọ̀lẹ ènìyàn gan yóò tún rí ohun wí. We give excuses for being stubborn. Often we say, yes, it is in my DNA. Ẹni tó bá ya aláìgbọràn gan, òun náà yóò tún rí ohun wí tí púpọ̀ wa sì máa ń sọ wípé nínú ẹ̀jẹ̀ ló wà. We give excuses for being human. You often hear from people, well, after all, I'm human. Pẹ̀lú bí a ṣe jẹ́ ènìyàn gan, a tún rí ohun wí sí eléyìí. Láti máa gbọ́ oríṣiríṣi nǹkan lọ́dọ̀ àwọn ènìyàn pẹ̀lú gbogbo ohun wọ̀nyí, ènìyàn ni ọ́. What is an excuse, you may ask? Pẹ̀lú gbogbo àríwísí yìí, ó ní àríwísí tí o tún ní. An excuse is a reason or explanation given to avoid responsibility, blame, or criticism for a particular event or situation. Àríwísí ni ìdí tàbí àlàyé láti kọ ojúṣe wa sílẹ̀ àti ọ̀nà láti di ẹ̀bi ru nǹkan kan tàbí láti tako nǹkan kan. It is often used to mitigate or deflect responsibility for a negative outcome. Eléyìí a sì máa wáyé ní ọ̀pọ̀ ìgbà tí a bá fẹ́ gba àbájáde nǹkan tí a ṣe tó kù díẹ̀ káàtó. Excuses can be genuine or false, and they can be used to justify a person's action or inaction. Pàápàá púpọ̀ àwọn àríwísí yìí lè jẹ́ òtítọ́ tàbí kí ó jẹ́ èyí tí a fi tan ara wa jẹ. Bẹ́ẹ̀ ni wọ́n lè lò wọ́n láti fi ṣe àgbéléwọ̀n iṣẹ́ àti ìhùwàsí ènìyàn. Today, I want to explore the story of Bartimaeus, the blind beggar in the Bible. Lónìí, mo fẹ́ ká ṣe àgbéyẹ̀wò ìgbé ayé Bàtílómì afọ́jú tó ń tọrọ bárà nínú Bíbélì. With the hope we can learn one or two lessons and apply them to our life. Pẹ̀lú èrò wípé a ó rí ẹ̀kọ́ kan tàbí èkejì kọ́ láti fi ṣe òdiwọ̀n ayé wa. This man was one of the few people in the Bible that has many reasons to give excuses, but instead take responsibility. Ọkùnrin yìí wà láàrin àwọn ènìyàn péréte nínú Bíbélì. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ìdí láti sọ àríwísí, ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ ó mọ ohun tó tọ́ àti ohun tó yẹ láti ṣe gẹ́gẹ́ bí ojúṣe rẹ̀. Bartimaeus was not only poor, but he was also blind and a beggar. Ọkùnrin Bàtílómì yìí kìí ṣe wípé ó jẹ́ tálíkà nìkan, bí kò ṣe wípé ó tún jẹ́ afọ́jú ó sì ń tọrọ bárà. Yet he refused to use excuses for his predicament when he saw Jesus Christ, when he heard about Jesus Christ. Dípò kó máa wíjọ́ nípa àìlera rẹ̀ nígbà tó gbọ́ pé Jésù olùgbàlà ń rékọjá lọ. The story of this blind man goes like this, as recorded in Mark chapter 10, verse 46 to 42. Ìtàn Bàtílómì afọ́jú yìí wà nínú Bíbélì nínú ìwé Máàkù orí 10 ẹsẹ̀ 51 sí 52. And they came to Jericho. As he was leaving Jericho with his disciples, and a great crowd followed him, Bartimaeus, a blind beggar, the son of Timaeus, was sitting by the roadside. And when he heard that it was Jesus of Nazareth, he began to cry out and say, Jesus, Son of David, have mercy on me. Many rebuked him, telling him to be silent. But he cried out even more, Son of David, have mercy on me. And Jesus stopped and said, call him. And he called the blind man, saying to him, take heart, get up, he is calling you. And throwing off his cloak, he sprang up and came to Jesus. And Jesus said to him, what do you want me to do for you? And the blind man said to him, Rabbi, let me recover my sight. And Jesus said to him, go your way, your faith has made you well. And immediately
he recovered his sight and followed him on the way. wọ́n sì wá sí jẹ́ríkò bí ó ti ń jáde kúrò ní jẹ́ríkò pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ènìyàn. bàtúlómì afọ́jú ọmọ téèrù jókòó lẹ́bàá ọ̀nà ó ń ṣagbe. nígbà tó gbọ́ pé jésù ti násárẹ́tì ni ó bẹ̀rẹ̀ sí ní kígbe lóhùn rárá wípé jésù ọmọ dáfídì ṣàánú fún mi. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì bá a wí kí ó pa ẹnu rẹ̀ mọ́, ṣùgbọ́n ó túbọ̀ ń kígbe sí i lóhùn rárá, ìwọ ọmọ dáfídì ṣàánú fún mi. jésù sì dẹsẹ̀ dúró, ó sì pàṣẹ pé kí a pè é wá. wọ́n sì pe afọ́jú náà wá, wọ́n sì wí fún un pé tújúká, dìde, ó ń pè ọ́. ó sì bọ́ ẹ̀wù rẹ̀ sọnù, ó dìde, ó sì tọ̀ jésù wá. jésù sì dáhùn, ó sì wí fún un pé kí ni ìwọ ń fẹ́ kí èmi kí ó ṣe fún ọ? afọ́jú náà ó sì wí fún un pé rábì, kí èmi kí ó lè ríran ni. jésù sì wí fún un pé máa lọ, ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. lójú kan náà ó sì ríran, ó sì ń tọ̀ jésù lẹ́yìn ní ọ̀nà náà. The story of Bartimaeus, the blind beggar, serves as a lesson in several aspects. oríṣiríṣi ọgbọ́n ni a lè kọ́ nínú ìtàn Bátílómì afọ́jú yìí. Bartimaeus serves as an example of how humility, faithfulness, perseverance, and gratitude can lead to spiritual healing, fulfillment, and salvation. Bátílómì yìí jẹ́ àwòkọ́ṣe àpẹẹrẹ bíi ìrẹ̀lẹ̀, ìgbàgbọ́ ní kíkún àti ìfaradà àti ìdúpẹ́ bí ó ṣe yọrí sí ìwòsàn ẹ̀mí, ìmúṣẹ ìlérí àti ìgbàlà ọkàn ènìyàn. The first one is humility. Bartimaeus recognized his need for help, recognized his hopelessness, and call out to Jesus for mercy. Nǹkan àkọ́kọ́ ni ìrẹ̀lẹ̀. Bátílómì rẹ ara rẹ̀ sílẹ̀, ó sì mọ̀ wípé òun nílò ìrànlọ́wọ́. nígbà tí ìrètí rẹ̀ pin, ó ké sí Jésù olùgbàlà wípé kí ó ṣàánú fún òun. This shows the importance of acknowledging our weakness and ask for help when we need it. èyí ni ìṣe pàtàkì wípé a ní láti mọ̀ àìlera ara wa kí a sì pè fún ìrànlọ́wọ́ níbi tí a bá ti nílò rẹ̀. Humility is the recognition of our limitation and imperfection. ìrẹ̀lẹ̀ ni yóò fi hàn wá níbi tí agbára wa mọ àti ibi tí a kù sí. Did you recognize your hopelessness without Jesus Christ in your life? ǹjẹ́ o lè ṣe àwárí ibi tí ìrètí rẹ ti pin láìsí Jésù nínú ayé rẹ? We cannot save ourselves. Jesus Christ is our only Savior. a lè dá ara wa gbà, Jésù nìkan ni ó lè gbà wá. When we humble ourselves and come to Jesus Christ, He will lift us up from the rumble of our sin and save us. Bí a bá rí ara wa sílẹ̀, bí a sì wá sọ́dọ̀ Jésù Kristi, yóò gbà wá nínú ẹ̀ṣẹ̀ wa. 1 Peter chapter 5 verse 6. The promise of God in 2 Chronicles chapter 7 verse 14 is that if you come to Him with humbleness and repentant mind, God will forgive you and accept you as His children. Ìwé Pétérù kínní orí 5 ẹsẹ̀ 6. Ìlérí Olúwa wà nínú ìwé Kọ́ríńtì kejì orí 7 ẹsẹ̀ 14 ní wípé tí a bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti pẹ̀lú ọkàn ìrònúpìwàdà, Ọlọ́run yóò dárí gbogbo ẹ̀ṣẹ̀ wa jì wá, yóò sì gbà wá gẹ́gẹ́ bí ọmọ rẹ̀. We have one life in this world to humble ourselves and submit in faith to the sovereign Lord. Ẹ̀ẹ̀kan ṣoṣo ni a ní àǹfààní láti wá sínú ayé, a sì nílò láti rẹ ara wa sílẹ̀ ká sì jọ̀wọ́ ara wa pẹ̀lú ìgbàgbọ́ fún Ọlọ́run alágbára. The second one is faithfulness. Nǹkan kejì ni ìgbàgbọ́ ààyè. Faith is a belief in something or someone, often without proof or evidence. Faith can shape a person's value, beliefs, and action. Ìgbàgbọ́ ni gbígba ohun kan gbọ́ tàbí níní ìgbọ́kànlé nínú ènìyàn kan ní ọ̀pọ̀ ìgbà láìsí ohun kan ta lè fi hàn pé ẹ̀rí ni eléyìí. Ìgbàgbọ́ lè ṣe àtúnṣe àwọn nǹkan tó ṣe pàtàkì sí ènìyàn àti bí ènìyàn ṣe gbẹ́kànlé nǹkan náà sí pẹ̀lú ìgbésẹ̀ tí ènìyàn lè gbé. And is often seen as source of meaning, purpose, and hope, despite his physical disability and social status. Eléyìí lọ́pọ̀ ìgbà ni ìtumọ̀ ìdí pàtàkì sí ìrètí pẹ̀lúpẹ̀lú ìpèníjà àìríran tó ní. Bartimaeus has faith in Jesus Christ. He believed in Jesus' ability to heal him, and Bartimaeus demonstrates unwavering faith. He believed that Jesus Christ was the promised Messiah
Bátílómì sì ní ìgbàgbọ́ nínú Jésù olùgbàlà. Ó gbàgbọ́ pé ó lè mú òun lára dá. Fún ìdí èyí, ó gbé ìgbésẹ̀ ìgbàgbọ́. Ó gbàgbọ́ wípé Jésù ni Mèsáyà tó ń bọ̀ náà tí wọ́n ti ń ṣe ìlérí rẹ̀ láti ọjọ́ yìí wá. When others who have two walking eyes call Jesus Christ the unfortunate names, Bartimaeus changed he claimed to his belief and called him Son of David. Nígbà tí àwọn ènìyàn tí wọ́n ní ojú méjì ń pe Jésù ní orúkọ tó wù wọ́n, ṣùgbọ́n Bátílómì pe Jésù ní ọmọ Dáfídì ní tiẹ̀. Jesus Christ recognized the faith of this man when he told Bartimaeus, "Go your way, your faith has made you well." Jésù ṣe àkíyèsí ìgbàgbọ́ tó nípọn tí ọkùnrin Bátílómì ní nígbà tó sọ fún un pé máa lọ, ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá. Mark chapter 10 verse 52. Ìwé Máàkù orí 10 ẹsẹ̀ 52. Why the social elite, the Pharisee, are calling Jesus Christ the head of Beelzebub? Nígbà tí àwọn ọ̀làjú ìlú àti àwọn Farisí ń pe Jésù ní Báṣébù. This blind man believed in Jesus Christ as the Savior of the Lord. Ọkùnrin afọ́jú gbàgbọ́ nínú Jésù wípé òun ni olùgbàlà aráyé. Bartimaeus knows that the deepest yearning of our heart can only be satisfied with Christ. No wonder the Bible teaches us that without faith, it is impossible to please God. Bátílómì mọ̀ wípé gbogbo nǹkan tí ọkàn wa ń fẹ́ yan Jésù nìkan ni ó lè jẹ́ kí ó wá sí ìmúṣẹ. Kò yanilẹ́nu nígbà tí Bíbélì kọ́ wa wípé láìsí ìgbàgbọ́ a lè wu Ọlọ́run. Hebrew chapter 11 verse 6. Ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 6. Bartimaeus has faith in God and reaped the reward greatly. Bátílómì ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, ó sì rí èrè rẹ̀ gbà ní ẹ̀kúnrẹ́rẹ́. Our Lord has a great plan for our salvation. Faith is believing in God and trusting in His divine plan for our salvation. Ọlọ́run wa yìí ní ìlànà tó dára fún wa. Ìgbàgbọ́ ni gbígbẹ́kànlé Ọlọ́run kí a sì gbàgbọ́ nínú ìlànà tó ṣe fún ìgbàlà wa. We do not know how or why Bartimaeus was blind, but we know that God allowed things to happen for valid reason. A mọ̀ bí Bátílómì ṣe di afọ́jú àti nǹkan tó ṣe okùnfà rẹ̀, ṣùgbọ́n Ọlọ́run máa ń gba nǹkan láàyè kó ṣẹlẹ̀ fún ìdí kan pàtàkì. Some will be referred to us, some will not. We need not seek or understand those reasons, but have faith in His wisdom, like this blind man did. Ọlọ́run lè fi ìdí tó fi rí bẹ́ẹ̀ hàn wá, ó sì tún lè má fi hàn wá nígbà mìíràn. A nílò láti máa wá ìdí tó fi rí bẹ́ẹ̀ kiri, ṣùgbọ́n a nílò láti ní ìgbàgbọ́ nínú òye Ọlọ́run gẹ́gẹ́ bí ọkùnrin afọ́jú yìí ṣe ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Did you have faith in God? Ṣé o ní ìgbàgbọ́ nínú Ọlọ́run? The third one is perseverance. Nǹkan kẹta ni ìfaradà. Perseverance is persistent in doing something despite difficulties, obstacles, or discouragement. It is the determination to continue striving towards a goal, even when faced with setback and failure. Ìfaradà ni níní sùúrù àti láti má ṣe dáwọ́ dúró nípa ṣíṣe nǹkan bí ó ti wù kí ìdojúkọ pọ̀ tó àti ìdíwọ́ pẹ̀lú ìdènà tó fi mọ́ àwọn nǹkan ìrẹ̀wẹ̀sì. A gbọ́dọ̀ ní ìpinnu láti tẹ̀síwájú pẹ̀lú bí ó ṣe wù kí ó rí, pẹ̀lú bí ó ṣe wù kí a bá ìjákulẹ̀ pàdé tó. The testing of our faith produces perseverance. That is James chapter 1 verse 3. Ìgbàgbọ́ ni yóò sún wa dé ìpele ìfaradà. Ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 3. Bartimaeus was persistent in his pursuit of Jesus, even when those around him tried to silence him. Bátílómì kò dúró láti máa wá Jésù kódà nígbà tí àwọn tó yí i ká gbìyànjú láti pa á lẹ́nu mọ́. This shows the value of persevering in his belief and faith. Eléyìí ló ṣe àfihàn ìfaradà nípa kí ènìyàn ní ìgbàgbọ́ gẹ́gẹ́ bí ìfaradà nínú ìgbàgbọ́ tí a ní. We are expected to persevere in our faith, tolerance, love, prayers, and in all our relationship with our spouses. Kí a sì ní ìpamọ́ra ìfẹ́ pẹ̀lú àdúrà nínú ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú ọkọ wa tàbí pẹ̀lú aya wa.
if we are not tired of doing this, we will reap the reward on the day of the Lord. Galatians chapter 6, verse 9. Tí kò bá sú wa, tí kò bá rẹ̀ wá, á padà jèrè Ọlọ́run. Ìwé Gàlátíà orí 4 ẹsẹ̀ 9. Faith that does not persevere is vain and empty. Ìgbàgbọ́ tí kò ní ìfaradà asán ni ìgbàgbọ́ náà já sí. The fourth and the last is gratitude. Nǹkan kẹrin tó sì jẹ́ èyí tó gbẹ̀yìn tí a fẹ́ mẹ́nubà nínú ẹ̀kọ́ yìí ni níní ẹ̀mí ìmoore. Gratitude is the feeling of appreciation and thankfulness for the good things that we will have or that happen to us. It is a positive emotion that arises when we recognize the benefit and kindness we have received from others and acknowledge our dependence on God. Mímọ oore ni dúdúpẹ́ nípa nǹkan tó dára tí a ní tàbí tó ṣẹlẹ̀ sí wa. Eléyìí ni ìmọ̀lára nǹkan tó dára tí a rí gbà lọ́wọ́ àwọn ènìyàn láti fi ẹ̀mí ìmoore hàn àti láti dúpẹ́ lọ́wọ́ wọn. Bartimaeus shows immense gratitude to Jesus Christ. After being healed, by following Jesus, he demonstrates the importance of being thankful for the blessing he received. Bartimaeus fi ẹ̀mí ìmoore hàn Jésù nípa títẹ̀lé bí ọmọ ẹ̀yìn rẹ̀. Lẹ́yìn ìgbà tó ríran tán, ó ṣe àfihàn ìṣe pàtàkì fífi ẹ̀mí ìmoore hàn fún ẹni tó bá ṣe wá lóore. Bẹ́ẹ̀ ni ó ṣe fún ìbùkún tó rí gbà lọ́wọ́ Jésù. We should appreciate God for his unfailing love, his undeserved mercy given to us, the amazing grace that he showered on us, and his faithfulness and holiness that we can trust. A gbọ́dọ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìfẹ́ àìṣẹ̀tàn tó ní sí wa, fún àánú ńlá rẹ̀ lórí ayé wa, fún oore ọ̀fẹ́ Ọlọ́run tí kò lẹ́gbẹ́ lórí ayé wa, pẹ̀lúpẹ̀lú fún ìjẹ́ olóòótọ́ rẹ̀ àti ìwà mímọ́ rẹ̀ lórí ayé ọmọ ènìyàn èyí tó ṣe é gbẹ́kànlé. We should appreciate God for his indescribable gift of salvation. 2 Corinthians chapter 9 verse 15. A gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀bùn ìgbàlà tó fi fún wa tí kò lẹ́gbẹ́. Ìwé Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 15. We thank God for giving us victory through our Lord Jesus Christ. Our gratitude and deep appreciation to God are like a prescription glasses to blurry eyes. They help us see clearly in high definition the glory of God's mercy in our life. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìṣẹ́gun tó fún wa nípa Jésù Kristi olùgbàlà. Fífi ẹ̀mí ìmoore hàn àti ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ló dàbí awò ojú tó rína kedere tí yóò fún wa ní àǹfààní láti fi rí ọ̀kan òjọ̀kan ògo Ọlọ́run lórí ayé wa àti àánú rẹ̀ láyé wa. The blind Bartimaeus recognized that Jesus was passing and did not shy away from asking for help, even when others were asking him to keep quiet. Mark chapter 10 verse 48. Bartimaeus afọ́jú nígbà tó gbọ́ pé Jésù ń kọjá lọ kò jẹ́ kí ojú kó ti òun tó bẹ́ẹ̀ tó fi ń pariwo fún ìrànlọ́wọ́ pẹ̀lúpẹ̀lú bí àwọn ènìyàn ṣe ń gbìyànjú láti pa á lẹ́nu mọ́. Ìwé Máàkù orí 10 ẹsẹ̀ 52. The Bible did not tell us the emotion behind those words, but I can imagine they probably hurled insultive word at him. When they were asking him to keep quiet, they probably asked him to shut up. Bíbélì kò sọ fún wa bí ó ṣe àti bí ó ṣe rí ní ara rẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ sí i, ṣùgbọ́n mo wòye wípé wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ èébú sí i láti pa á lẹ́nu mọ́. Kódà wọ́n jágbe mọ́ pẹ̀lú pé kó pa ẹnu rẹ̀ mọ́. The more they asked him to keep quiet, the more he cried out loud to Jesus, the Son of David. Ṣùgbọ́n o bí wọ́n ṣe ń sọ fún un pé kó pa ẹnu rẹ̀ mọ́ pé bẹ́ẹ̀ náà ni ó tún ń pariwo lóhùn rárá wípé Jésù ọmọ Dáfídì ṣàánú fún mi. Knowing fully well this may be his last chance, he refused to give in and succumb to many genuine excuses he had. Mo mọ̀ wípé ó ṣeéṣe ó jẹ́ oore ọ̀fẹ́ ìkẹyìn tí òun lè rí nìyẹn, bẹ́ẹ̀ ló ṣe kọ̀ láti wo àwọn ìpèníjà tó ní. Listener, what do you have as excuse? What is your excuse? Ẹ̀yin olùgbọ́ mi, kí ni àríwísí tí o ní? You have heard about Jesus Christ our Saviour and yet have not decided to follow him. You've heard about the light of the world, yet you are still in the darkness of your heart.
What are your excuses? ó ti ń gbọ́ nípa Jésù olùgbàlà ṣùgbọ́n síbẹ̀ o tí ì pinnu láti inú ọkàn rẹ kí o tẹ̀lé Jésù. ó ti ń gbọ́ nípa ìmọ́lẹ̀ ayé síbẹ̀ o sì tún wà nínú òkùnkùn inú ọkàn rẹ. kí ni ẹjọ́ àti àríwísí tí o ní? Are you too weak to obey Jesus Christ? Come to him. He will strengthen you. ṣé ó ti rẹ̀ ọ́ jù láti gbọ́ràn sí àṣẹ Jésù? lọ́sọ́dọ̀ Jésù yóò tún okun àti agbára rẹ ṣe. Are your sins too heavy, too numerous? Jesus will forgive you. His grace is bigger than your sin. ṣé àwọn ẹ̀ṣẹ̀ rẹ tóbi tó sì pọ̀ tí kò ní òǹkà? Jésù Kristi yóò dárí gbogbo rẹ̀ jì ọ́. oore ọ̀fẹ́ rẹ̀ tóbi ju ẹ̀ṣẹ̀ rẹ lọ. Did you have a stubborn heart of stone? Jesus Christ will give you a new one. Is your faith too small? Jesus Christ saved those with little faith, and he can increase your faith. ṣé ọkàn rẹ le bí òkúta? Jésù yóò pààrọ̀ irú ọkàn bẹ́ẹ̀ fún ọ, yóò sì fún ọ ní ọkàn titun. bí ìgbàgbọ́ rẹ bá kéré, Jésù yóò gbà ọ́ pẹ̀lú ìgbàgbọ́ rẹ, nítorí ó ti gba àwọn kan ní àná, yóò sì bù sí ìgbàgbọ́ rẹ. No one has an excuse to continue in sin and not following Jesus Christ. John chapter 15 verse 22. kò sí ẹnìkan tó gbọdọ̀ tẹ̀síwájú láti máa gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ. kò sì sí àríwísí kankan láti má lè tẹ̀lé Jésù olùgbàlà. ìwé Jòhánù orí 15 ẹsẹ̀ 22. The book of Romans chapter 1 verse 20 lay it out for us to read. There's no excuse for not knowing and following God. bẹ́ẹ̀ nínú ìwé Róòmù orí 1 ẹsẹ̀ 20 ó yẹ kí gbogbo wa ká lè ní òye kíkún. kò sí ẹjọ́ wẹ́wẹ́ tàbí àríwísí mọ́ wípé n ò mọ̀ n ò fi tẹ̀lé Ọlọ́run. Like the blind Bartimaeus, let us stop interpreting troubling events in our life as if God does not care. gẹ́gẹ́ bí Bartimaeus afọ́jú, ẹ jẹ́ ká sinmi àwọn àríwísí náà, àwọn ìṣòro ilé ayé wa, bí ó dàbí pé Ọlọ́run kò wà ní ìhà tiwa. In life, you may not reach the expected pinnacle, but know this: no matter what, God loves and cherishes you, and Jesus Christ died for nínú you. ayé o lè má ti dé ibi àfojúsùn rẹ, ṣùgbọ́n mọ ohun yìí dájú pé kò sí lábẹ́ bí ó ṣe lè wù kí ó rí, Ọlọ́run sì fẹ́ràn rẹ. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó ṣe pàtàkì lójú Ọlọ́run. Jésù Kristi kú fún ọ pẹ̀lú. Jesus Christ stopped and waited for Bartimaeus. Those without Jesus Christ in their life are blind. Jésù dẹsẹ̀ dúró de Bartimaeus fún gbogbo àwọn tí wọn ò tí ì ní Jésù nínú ayé wọn, tí wọ́n sì jẹ́ afọ́jú ọkàn. Jesus Christ is the light of the world. Those who refuse to follow, obey, repent, and worship him are in the darkness of their sin. Jésù ni ìmọ́lẹ̀ ayé. àwọn ènìyàn tí wọ́n kọ̀ láti tẹ̀lé láti gbọ́ràn sí àṣẹ rẹ̀, tàbí tí wọ́n kọ̀ láti ronúpìwàdà kí wọ́n sì máa sìn ín, wọ́n wà nínú òkùnkùn ẹ̀ṣẹ̀ wọn. Jesus Christ is waiting for you. He is waiting for you to come so he can save you and open your eyes to the things of life. Jésù olùgbàlà ń dúró dè ọ́ lónìí, ó sì ń dúró dè ọ́ kí o wá sọ́dọ̀ rẹ̀ kí o lè gba ẹ̀mí rẹ là, ó sì ṣí ojú rẹ sí àwọn ohun titi ìyè. Jesus will not reject the blind, poor Bartimaeus. He promised not to reject you if you come to him. John chapter 6 verse 37. Jésù kò yan ẹnikẹ́ni ní pọ̀sìn, kò bá jẹ́ afọ́jú tàbí òtòṣì bíi Bartimaeus. Ó sì ti ṣe ìlérí pé òun kò ní kọ̀ ọ́ sílẹ̀ tí o bá wá sọ́dọ̀ rẹ̀. Ìwé Jòhánù orí 6 ẹsẹ̀ 17. The following are life application that can help us in the journey of life. Àwọn nǹkan wọ̀nyí ni a lè fi ṣe òdiwọ̀n ayé wa, tí yóò sì ràn wá lọ́wọ́ nínú ìrìn àjò ayé wa. In our difficulties, we have option to respond with humility, faithfulness, and determination to trust our God. Nínú ìlàkọjá wa, a ní ààyè láti yàn ká wà ní ìrẹ̀lẹ̀, ká sì ní ìgbàgbọ́, ká sì pinnu láti gbé ọkàn wa lé Ọlọ́run. Bartimaeus has the option to ignore Jesus Christ and allow his difficulties and predicament to overtake him. He did not. Bartimaeus ó rí àyè láti má rí ti Jésù rò tàbí kó jẹ́ kí àwọn ìlàkọjá òun dí òun lọ́wọ́, ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀. Saving faith is not only the acceptance of Christ as all sufficient, but also embrace of Christ as our treasure.
nínú ìgbàgbọ́ ẹnu nìkan kò tó, ṣùgbọ́n ká gba Jésù tinútinú ó sì hàn nínú ìṣe wa, ká sì fi gbogbo ìgbàgbọ́ wa sínú Ọlọ́run. Our deepest faith should be placed in God and not in anybody. Faith is the art of holding on to our belief in God despite life challenges. Ìgbàgbọ́ ni wíwà ní ìpele gbígba Ọlọ́run gbọ́ ikútìyè láì fi ti àwọn ìṣòro tí a ń là kọjá ṣe. Despite his life challenges, Bartimaeus has faith in God. He knew that God loves him and he matters in the plan of God. Pẹ̀lúpẹ̀lú àwọn ìdojúkọ àti ìpèníjà tí Bartimaeus ní, síbẹ̀ ó gbàgbọ́ nínú Ọlọ́run. Ó mọ̀ wípé Ọlọ́run nífẹ̀ẹ́ òun, ó sì kó gbogbo àwọn àdìsọ́kàn rẹ̀ tọ̀ Ọlọ́run lọ. The story of this blind Bartimaeus provides this lesson and many more for us to learn from. Ìtàn ayé Bartimaeus tí a gbé yẹ̀wò nínú ẹ̀kọ́ yìí ló kún fún ẹ̀kọ́ púpọ̀ láti kọ́. For those who have not accepted our Lord Jesus Christ as their Savior, I want to urge you to seek Jesus Christ today. Believe and trust Him for your salvation. Fún gbogbo àwọn tí wọn ò tí ì gba Jésù ní Olúwa àti Olùgbàlà wọn, mo fẹ́ rẹ̀ yín láti ṣe àwárí Jésù lónìí. Gbà á gbọ́ kí o sì gbọ́kàn lé e fún ìgbàlà ẹ̀mí rẹ. Do not leave this world without accepting Him as your Lord and Savior. Dákun, má ṣe fi ayé yìí sílẹ̀ láì gba Jésù ní Olúwa àti Olùgbàlà rẹ. He is the only way to heaven, no other way. If you want to have a safe journey to your eternity, you are saved with Jesus Christ. Òun nìkan ni ọ̀nà sí ọ̀run, ọ̀nà mìíràn kò sì sí mọ́. Tí o bá fẹ́ kí ọkọ̀ rẹ kórè fò tí ó sì dé ọ̀run dáradára, a ó gbà ọ́ là pẹ̀lú Jésù Olùgbàlà. Consider your path before it is too late. Choosing not choosing a path is a path. Believing that no true path exists is itself a path. Ní ọ̀nà tí ó tọ́ kò tí ì pẹ́ jù, má ṣe yan ọ̀nà lára àwọn ọ̀nà tí kìí ṣe ọ̀nà òtítọ́ fún ara rẹ. Secularism, materialism, and false religions have paths. Contrast this with the only one that can lead to life, and that of Jesus Christ and His gospel. Lára àwọn ọ̀nà èké tí oríṣiríṣi ẹ̀sìn mú wá àti àwọn ohun afẹ́ ayé yìí, àwọn ọ̀nà tó bá ti tako ọ̀nà ìyè títí Jésù Olùgbàlà àti ìyìn rere. I want to thank you for listening to this message. If you are blessed, I humbly ask you to pray for us at Faith Wallet Ministry. Your prayer are the greatest gift you can give us. Wọ́n ń lo àsìkò yìí láti dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀ ń gbọ́ iṣẹ́ ìránṣẹ́ yìí. Tí ẹ bá ti di alábùkún fún tìrẹ̀lẹ̀, mò ń bẹ̀rẹ̀ pé kí ẹ gbàdúrà fún wa ní ilé iṣẹ́ ìránṣẹ́ Faith Wallet Ministry. Àdúrà yín ṣe iyebíye lórí wa. Pray that God give us the grace to continue undeterred in spreading the refrain of the gospel of Jesus Christ around the world. Ẹ gbàdúrà fún wa ká lè máa tẹ̀síwájú nípa pínpín iṣẹ́ ìrere Jésù Olùgbàlà kárí ayé. I pray to God to grant you His mercy and the Holy Spirit to open the eyes of your heart in clarity and reveal the incredible love of God into your life. Mo gbàdúrà sí Ọlọ́run ó ṣàánú fún yín, bẹ́ẹ̀ kó fún wa ní ẹ̀mí mímọ́ láti lè ṣí ojú inú wa ká lè rí ìfẹ́ ńlá tí Ọlọ́run ní sí wa. I hope it is the will of God for you to join us next week at the same time with your family, friends, and all people within the sphere of your influence. Mo mọ̀ wípé ìfẹ́ Ọlọ́run ní láti tún darapọ̀ mọ́ wa ní àkókò kan náà, ìwọ àti àwọn mọ̀lẹ́bí rẹ pẹ̀lú ọ̀rẹ́ àti gbogbo ènìyàn tí o bá mọ̀. May the good Lord bless you and keep you. The Lord make His face shine on you and be gracious to you. Kí Ọlọ́run tó dára kó pa yín mọ́, kí ojú Ọlọ́run kó mọ́lẹ̀ sí yín lára, kí ògo rẹ̀ kó sì tàn sí yín lára pẹ̀lú. The Lord turn His face towards you and give you peace. In the mighty name of our Lord Jesus Christ. Amen. Kí ojú rẹ̀ kó máa bá yín lọ, kó sì fún yín ní àlàáfíà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. To receive our daily messages of Word of God and encouragement in the faith, send your name and WhatsApp number to 210-868-9701. Láti jẹ́ alábàápín ojoojúmọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti ìgbaniníyànjú láti fi ẹsẹ̀ ìgbàgbọ́ rẹ múlẹ̀, fi orúkọ rẹ àti WhatsApp number rẹ ránṣẹ́ sórí 210-868-9701. Again, the number is 210-868-9701. Lẹ́ẹ̀kan sí 210-868-9701. Feel free to share the messages you receive with anyone you know. I am Evangelist Dr. Gabriel Oluwakotomi.
of Faith Wallet Ministry. Till next week and next time, remain blessed. Má fòyà láti pín iṣẹ́ ìránṣẹ́ tí o gbọ́ yìí pẹ̀lú gbogbo ènìyàn tí o bá mọ̀. Ẹni tó ti ń bá yín sọ̀rọ̀ Ọlọ́run ni ajínrere àti ọ̀mọ̀wé Gabriel Olúwakòtànmí láti ilé-iṣẹ́ ìránṣẹ́ Faith Wallet Ministry. Títí di ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ní àsìkò kan náà, ẹ wà nínú oore-ọ̀fẹ́ Ọlọ́run. Ọ̀rẹ́ mi níbo lò ń lọ lẹ́yìn ayé? Ẹ̀yin ará nínú Olúwa tí ẹ̀ ń tẹ́tí gbọ́ ọ̀rọ̀ ìwé yìí, ǹjẹ́ o tiẹ̀ lè bi ara rẹ léèrè kan wípé ṣé tí o bá kú lónìí níbo ló yọjú sí àti níbo ló ti fẹ́ lo ayérayé rẹ? Tí ìgbàsókè bá ṣẹlẹ̀ lónìí, ó sì lè ṣẹlẹ̀ ní ìgbàkúùgbà tí ẹnikẹ́ni kò lè mọ̀ àti àkókò tó lè wáyé. Ìbéèrè náà ni wípé ṣé ó wà lára àwọn tí a gbà sókè? A ti àgbékalẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí láti lè fi ọkàn rẹ padà sọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá rẹ àti láti jẹ́ kí o lè fi ìrònúpìwàdà sí orin kọ lójoojúmọ́ kí Olúwa kí ó bùkún fún yín kó sì fún yín ní oore ọ̀fẹ́ láti lè ṣe ìfẹ́ rẹ̀. Àmín. Ọ̀rọ̀ yìí ló tọ̀ yín wá láti ilé-iṣẹ́ ìránṣẹ́ Faith Wallet Ministry, St. Antonium, Texas, USA. Ẹ lè fi àwọn ìbéèrè tó bá rú yín lójú ṣọwọ́ sí wa lórí Gmail faithwallet55@gmail.com tàbí lórí wẹ́bsáìtì wa faithwallet.org. Ìbùkún àti àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú yín lórúkọ Jésù. Àmín. A ti rí ìgbàlà ọ̀fẹ́ nínú Jésù, àwa ti yẹ. Ẹ kò fún wa rárá.